iṣẹ́ ó máa kú iṣẹ́. Gbogbo ayé ẹjú gbé ga. Olódùwà kú iṣẹ́ ó máa dẹ̀ ń jọ mí lójú. Gbogbo ayé ẹ fi ìfẹ́. Ẹ̀dá àti ọjọ́ wa lójú. Fúnre rírí fúnre ká ìrì nínú ayé mi o. Bàbá ńlá ó máa fi ìfún. Bàbá ṣe gbogbo ẹ̀. Fúnre rírí fúnre ká ìrì nínú ẹbí wa. Gbogbo ayé ẹjú gbé ga. Báyọ̀ kú bàbá. Tẹ̀bí tààrà tilé mi. Bàbá ńlá ó máa fi ìfún. Mo ní tẹ̀bí tààrà tilé mi. Bàbá ńlá ó máa fi ìfún. Ẹ̀kọ́rin làwọn kọrin ẹgbẹ́ sókè kọrin káàtì ṣọ̀kẹ́. Ẹ̀kọ́ báwa kọrin tí ó bá ẹ̀jẹ̀ ká kọrin káàtì ṣọ̀kẹ́. Ọpẹ́ olóore àdá ìdátọ́ni. Onídọ̀lá àti ìjọ. Ọlọ́run ọba tó mú wa rí ọjọ́ ìsinmi tó gbẹ̀yìn nínú oṣù kejì. Ọlọ́run mi tó lógo oore rẹ̀ má ti pọ̀ ju ọpẹ́ lọ. Ọpẹ́ òkà bá oore tó ṣe mọ́ bàbá. Iṣẹ́ rí bàbá ní ahọ́n tó tó 100 tí irun orí wa náà tó bá dàbí kìkì ahọ́n. Kò tó láti yan ọba òkè fún oore ńláńlá tó ṣe nínú ayé wa. Orúkọ Ọlọ́run ọba náà ni mo ń kí wa káàbọ̀ sórí ètò nírọ̀lẹ́ yìí. Ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ ẹni, orí wo bí o gbé mi dé, ẹsẹ̀ wo bí o sì mí rè. Ọlọ́run ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni, kábíyèsí atóbijù tó ta sọ́mọ̀ bí ẹni ta aṣọ ìbora. Alágbára tó ju gbogbo alágbára lọ, ọba tí ò jẹ́ àkúkú òjijì láyé wa, ọba tó ju bàbá ńlá kú bàbá anybody lọ. Kábíyèsí èmi kí ọmọ ṣèbàrẹ̀ là nírọ̀lẹ́ tòní. Ìsáré àmàkárí àsáré àbárí àbáṣàbá. Ẹ̀mí dé Ọlọ́run ọba ọ̀. Ilé agbára náà kún fọ́fọ́. Ṣùgbọ́n ọba mi òkè lóní gbogbo ògo. Ṣé ẹ rí bí wákàtí kan sẹ́yìn sásìkò tá a wà yìí? Ọ̀pọ̀ ń bẹ nílé ìwòsàn. Níṣẹ́jú kan sáàkó tá a wà yìí, wọ́n tún ti gbé àwọn míì dìgbàdìgbà wọlé ìwòsàn. Igbó tún ti ń sọ lọ́ọ̀dẹ̀ àwọn míì báyìí. Ọlọ́run ṣàánú. Àfihàn wọn àfi ń gbórúkọ jájì òfà ọba òkè gani. Alhamdulilayi kẹsíra. Lórúkọ ọ̀gá àgbà tó ní ìkànnì tá a wà yìí, bàbá abẹ èèyàn tó lógun tó togun dé náà ni ẹ ń pè ní akérògùn. Bàbá Tuale, mo kí yín kú iṣẹ́ takuntakun. Pọ̀pá báyìí là bókè, kòkòkò là bókúta. Irọ́ ọkú ni wọ́n ń pa mádà, kò sí ní tí ó ṣe yín láṣẹ ọba mi òkè. Àlùjọ yẹn pọ̀. Ókè Jésù. Títí lọ́pẹ́, títí lọ́pẹ́, títí lọ́pẹ́, títí lọ́pẹ́, ire gbogbo òkè. And now I am getting old. Lórúkọ àwọn amójú ẹ̀rọ fún tàwọn kò tá a wà yìí tó kọ́ wọn ò lè yí padà. Engineer Do It àti Engineer Blessing, ẹ kú iṣẹ́ takuntakun. Lórúkọ àwọn ọdẹ tó wà lẹ́nu olóró, Mọ́gàjí àbí Gàjí àti MC Tuale o. Lórúkọ àwọn agbọ́wọ́ wájú nílé iṣẹ́ wa yìí, ẹ̀rọ àwọn fọwọ́dù wa níkànnì tá a wà yìí. Bá mi Ọ̀túnba máa lè ṣaláì má kí wọn, àwọn ni wọ́n ní ká máa ń sọ lágbàmí fàájì. Ọ̀túnba tọ́jọba bòmí lọ, ẹ bá ti rí bàbá ẹ máa ti rí àwọ̀ Ọ̀túnba yẹn lára wọn fún mi.
àwọn gan lọ̀gá àwọn alápá bí wọ́n ní máa lọ Skoda. àtọ̀gá mi ẹnjìnà Jordan èmi ò lè rúbọ fẹ́sù mọ́ ó di láéláé pọ́n gbá ẹgbẹ́. mo ló ti mú mi gbàgbé gbogbo ẹ̀ o. ìbànújẹ́ ìgbà kan àṣewẹ́rẹ́ ní ṣolúwa. ẹnjìnà Jordan ẹkú rọ̀lẹ́ akú sinmi òní. ok ẹ̀yin tí wá ní Facebook adúpẹ́ lọ́wọ́ yín dátà ayé yìí ò ní gbẹ. Adétókun Gabriel dráìfà mi látàná nù wọ́n ní gbé mi lọ ní gbé mi bọ̀ gbà tó jòjò ń ṣògùn tààrà ògùn ò le. ok ẹ jẹ́ n kí àwọn tèmi nílé agbára. ìwọ nìkan lọ́ba tí mo mọ̀ sílẹ̀. olúorogbo ó dàgbé léwò. Rọ́mọkẹ́ Adépọ̀jù akínyẹ ṣeun ẹ kú àbẹ̀wò. àwọn áńgẹ́lì akọrin ọ̀run kan bẹ́ẹ̀lì agbára ń bí. wọ́n jẹ́ pé àwọn gan ni wọ́n máa kọ hip hop lẹ́gbẹ̀ẹ́ ànábì wa mọ́mọ́ lọ́jọ́ gbé ìdí àlèkè àmọ́. ó dàgbé léwò ẹ̀yin tèmi nígboro èyí gangan lọ pé lọ́jọ́ Sunday àtúmọ̀ aláǹfààní àti yí nǹkan gbọ́dọ̀ dáa lérí akásá àríkà. Operation Ego for him is waiting. If you like, you can press that. Minna Paparazzi. What's up now? Yeah, now. Ojú ẹ̀ ń dán bí ẹ̀yìn ayán. Okay. Mo kí àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea àtàwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United. Ó ti ń fọná sórí lọ́wọ́ tá a wà yìí. Ṣé rí bàbá Ọ̀túnba àwọn ti Chelsea ni wọ́n. Ọlọ́njẹ́ lè wọ́sọ̀ sùn lálẹ́ ìgbà ọmọ Yorùbá tẹ̀yìn ni. Ẹlòmíì inú yóò wọ bàtà sùn lórí bẹ́ẹ̀dì. Ìbà torí àwọn tèmi tó máa lé tó fẹ́ pè sórí ètò ẹ̀jẹ̀ sí ojú òpó lẹ̀. Ẹlòmíì níkà ni máa wọ níkà káàkiri ayé tó ń sàánú. Yorùbá lẹ́bọ̀ wọn ní Olúbàdàn bá wọ níkà ọmọ ẹgbẹ́ bàbá ẹni tí ń ṣe. Ìbà ojú òpó tó wọ bíbà yìí tó wọ agbami fàájì wọ́n ní ò dárúkọ ẹni ẹwẹ́ forúkọ ọlẹ́jàre ṣe bẹ́ẹ̀ tí mọ̀ mí 08076 0396 14 ẹ̀rí tẹ́ ẹ bá ti pè lọ́jọ́ tòní ẹ máa bá mi kí gbogbo àwọn ọmọ lọ́jọ́ bí oṣù kejì pàápàá jùlọ àwọn ọmọ tó máa ń ṣọjọ́ bí wọn lẹ́ẹ̀kan lọ́dún mẹ́rin àwọn ọmọ oṣù méjì. Ebe mọ̀ pé 29 ni wọ́n bí àwọn kan àbá ṣùgbọ́n 28 lóṣù tọdún ìparí sí bó ni ó ti á ṣe ẹlẹ́ni ẹ ṣàánú wa àlọ́mọ̀ kan tí ó bí 29 mo bá rí tó gbé sí status WhatsApp ẹ̀ láàárọ̀ yìí happy birthday to me long life and prosperity every 28 speaks about me mo ní bá pè lórí ẹ̀rọ mo ní wá ṣe bí 29 ni wọ́n onígbà 29 wà lọ́dún yìí ni káwọn sí àwọn ṣáṣe bẹ́ẹ̀dẹ̀ náà ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run 08076 03 96 14 àlùjọ yìí pọ̀ ó ṣe mí bí kí má gbà pé kankan lénìí kí n kàn máa dá àlùjọ yẹn jó fúnra mi. mo ní lu jáǹsì pẹ̀lú ẹ̀ Yínká Ayéfẹ́lẹ́ MON Member of Nigeria
èmi ọmọ bóyá member of Kenya làwọn àyókù sẹ́ẹ̀rí ẹ̀ bá ti ní owó oríṣiríṣi oyè lọ́wọ́ máa gba Nàìjíríà táwa yìí ẹ wò sùnsùnsùn ẹ fún bọ̀dá Yínká ní oyè ẹ pè wọ́n ní MON member of Nigeria èmi gan ya fúnra mi ní MOS member of Saki ok ẹ jẹ́ bá gbé kọ́ nírọ̀lẹ́ yìí tó ní wàrà ṣẹṣà tẹ́rẹ́ yìí ti WhatsApp ẹ jẹ́ àlọ́ nìjà nínú àwọn tó wà ní WhatsApp ó di gẹ́ngẹ́tò tàbí tó ṣí WhatsApp yẹn ẹ pè wọlé ẹ kí àwọn ọmọ lọ́jọ́ ìbí oṣù kejì àtàwọn tó ṣùgbọ́n ò pé tán. ẹ lórúkọ yín àti ibi tí ẹ ti ń pè. ìyá mi lọ láti Ṣakí ẹ káàbọ̀ ẹ kú ọ̀lẹ́. àwádìí yẹn mà á kù sí mi lónìí. ẹ̀mí á ṣe ọ̀pẹ́ o. yes ma bó o ní ẹ bá kí àwọn ọmọ lọ́jọ́ ìbí oṣù kejì. wọ́n kú ọjọ́ bí o. mo tẹ̀ jẹ́ pé sùn wọn ò pé. ẹ̀pẹ́ wọn ṣe o. àmì àṣẹ. wọn ò ní bọ́ lékú lọ́wọ́ wọn ò ní bọ́ lárùn lọ́wọ́. àmì. oṣù wo wá bí ẹ̀yin báyìí. oṣù wo ni wọ́n bí ẹ̀yin. oṣù kẹta ni. oṣù kẹta oṣù yìí là á mú lọ́la nù ẹ máàcì ẹ̀yin máàcì ni ṣé ẹ bímọ kankan ní oṣù kejì yìí. àkòsí. ọmọ tẹ́ bá bí báyìí oṣù kejì rẹ̀ ó bọ̀ sí Jésù Olúwa ó ìwé lẹ́fẹ́. ẹ̀fọ́ ní oṣù kejì. orí kí n fún yín rọ̀lẹ́. ẹ fún mi ní Àyìnlá Ọmọwúrà. Àyìnlá Ọmọwúrà kò sí wàhálà. Mọ̀súrátì Rájí orí ló kó ọmọ ẹ̀ yọ wọ́n bá lọ bí ọmọ yẹn bíi 29 ni kò ṣe bẹ́ẹ̀ bí lọ́dún yìí nù eléyìí tá a tẹ̀lé lọ dáná ti pàràrà ń jẹ́ oníhùn yàtọ̀ máa bẹ̀ wá ní bí ẹ má jẹ́ wọn gbọ́n ẹ̀jẹ̀ àṣẹ fún 28 abba gbogbo ẹ̀yọ́ ọmọ 29 ẹ̀yin gan mo fẹ́ pè é rọ̀ lẹ́yìn ẹ dìfẹ́ǹdì ara yín. ẹ lórúkọ yẹn àti tẹ́ ti ń pè. arówó ṣèlú láti Ṣakí. arówó ṣèlú ẹ ra sà. bàbá Akíwá. nínú paparazzi oníkìkì dáadáa rọ̀ lẹ́yìn. aláìmọ̀ lè kọ́ tiẹ̀ dàbí sẹ́ńtì mo ní ẹgbẹ́ inú mo ló ní nkí yín. amúríkè mi ìkìlá ara náà. ok ó yá náà oṣù wo náà bí yín ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀. January wọ́n bí àwa. January orí yọ yín January 20 kí ni. 9. ok ìbẹ̀rẹ̀ mo súnmọ́ bíi February. irọ́. ok náà kí ló ṣẹlẹ̀ ibùdó wà náà onírọ̀lẹ́ Sunday ọmọkùnrin. mo wà ní rúùmù mi náà ni. rúùmù bá wà ẹ má máa dọ́gbẹ̀ náà ẹ gbórí jáde náà. ìbálẹ̀ fún yín ládírẹ́sì bíi ti paparazzi wà báyìí kẹ́kọ̀ọ́ tí ẹ ló bá. no wàhálà. ó yá náà ó ní kí n fún yín. ẹ náà fún lójú pa King London. Òṣùpá King London ó yá náà mo wà pẹ̀lú yín. Jesus is the sweetest name I know. Jesus is the sweetest name I know. ẹ jẹ́ ń palùdà. Àyìnlá nìyẹn. àwọn báyìí náà ní àlùjọ lọ́wọ́ náà. àwùjọ lọ gbọ́ nílé mi ò lọ àwùjọ lọ gbọ́ nílé orin wọn jọlẹ àmọ́. ẹ ló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. ẹ lò. kò ní ìlọ́pẹ́. ẹ sunkún bí ẹ̀rọ rédíò yẹn sá. mo jẹ́ ìlọ́pẹ́ láti Ṣakí. Mujib láti Ṣakí ẹ káàbọ̀ sá. ẹ ti ṣe fàájì rà abilé lẹ́wà. àjẹ wa ń tà. ẹ̀yìn talẹ̀ yín wà ó yára kò sí fọ. ẹ máa jayé lọ nínú Sunday ẹ jayé bó ṣe wù yín. ó yára ṣóṣù kejì kan lọ́nà bí yín báyẹn gbọ́. àwọn tó kejì náà là. déètì wo ni. February 14. ọlọ́run yọ ẹ̀yin ọmọ falẹ́ni. kò sí wàhálà orí ìwé ni kí n fún yín. hello. orí ìwé ni kí n fún yín sà.
ẹkùnrin náà jẹ pàkà. Saheed Òṣùpá okay now. Ó yá máa fún wọn ní Saheed Òṣùpá King in London ó máa já papọ̀. Ó yá náà. ọ̀rọ̀ ayé láti àkàbò ojú àwọn òfòwò nǹkan nílẹ̀ ayé torí kò sáré tó ọba mẹ́jọ kábò ojú àwọn òkòwò nǹkan. Ẹ̀yin kankan nílé ayé torí kò sẹ́ni tó lè tún mọ́lá tó máa mọ́lá. gbogbo ọ̀nà kan lẹ́sẹ̀ àyàdá láyé lẹ́kọ́ ní lẹ́sẹ̀ kọjú gbòǹgbò lá. gbogbo ọ̀nà kan ní lẹ́sẹ̀ àyàdá aráyé lẹ́kọ́ ní lẹ́sẹ̀ kọjú gbòǹgbò lá. mo fi wá lórí ìsẹ̀yìn. Gbogbo ẹ̀yàn ọmọ February tẹ̀ ṣe ọdún yìí tọdún tó ń bọ̀ kàn ní ṣe lẹ́yìn ẹnikẹ́ni nínú yín lọ́la láúlá alákòwátá ìlà abilẹ̀ lílẹ̀ zin. torí bẹ́ẹ̀ tí mo ń sọnà ní. tí mo sánú ní. tí mo ń tiraka. tí mo sọnà ní. ọ̀dọ̀ tó sọ ní ṣùgbọ́n òde lóko lójú ẹ̀mí wọn òde. ẹ̀yin ti Chelsea àti Man U kí ló ń ṣẹlẹ̀ lápá abẹ yẹn. ìgbà àgbọ̀n kankan àti ìgbàriwo. ọ̀nà fún òde gbà kò ní gbà kẹrò gbò. sáré lọ fún ìgbà gbà. ẹ̀ lórúkọ yẹn àti tẹ́tí ń bè. orúkọ mi ò ráyè láti ṣàkí. ẹ sún kúrò níbi ẹ̀rọ rédíò yín yẹn sà. ẹ̀lú láti sọ nǹkan. ok ẹ kúrò níbi rédíò yín sà. ẹ̀lú. ṣe rí wọn ti ṣe settings yẹn láti ilé engine bí ẹ bá jìnnà sí díẹ̀ ẹ̀rọ rédíò yín yẹn ó máa kọ́ọ̀tì automatic ni. òbí wọ́n yìí ní kúmọ́ ọmọdé kẹ́ẹ̀tì. ẹ lórúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. ẹ lórúkọ yín àti ibi tẹ́ ẹ ti. ẹ ló. ta ló ń sọ̀rọ̀. ọmọdé wí ni ọmọdé wọ́n rojọ́ lọ́wọ́ tí ṣetán. ẹ lórúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. kókó. ó yá. mc kókó. ó yá. mos. ó yá náà. ìjọba ó yá náà. ọ̀yọ́ ní. ẹ̀yọ́ ní ló ń ṣẹlẹ̀. aláyé. kúrò di ẹ̀rọ rédíò yẹn náà ló ń ṣẹlẹ̀. happy sunday. I wish you the same ọmọ ìyá mi. ìwà ń bẹ wà lẹ. òjàbọ̀ òfurufú. nígbà pẹ̀lú ẹ̀. ó yá náà ló ń ṣẹlẹ̀ lápá abẹ yẹn. báwo dẹ̀ ni. dáadáa ni. òṣèré. ó yá àgùn kò ṣeré Moscow iṣẹ́ ló ń ṣe bẹ́ẹ̀. ẹ̀dáàmù. ó yá náà ó ní kí n fẹ́ràn lẹ́ẹ̀kì ni kó bá dé. àwọn nọtíkà kan tó bá yí. nọtíkà ó yá náà. ọmọ ìyá yé. nọtíkà kò sí wàhálà ó yá náà. mc kókó. ó yá náà tó á lè. ọláìtọ́mi láìtọ́ bàbá ọlá ọláìtọ́mi Yolas babaláyémi Yolas ọláìtọ́ bàbá ọlá ọláìtọ́mi ọkọ̀ mọ́ríyámi ọkọ̀ mọ́ríyámọ́ àdúní o ọláìtọ́mi bàbá tó lámì lẹ́kọ̀ọ́ jọ̀wọ́ kọ́kọ́ bó ń bọ̀ òye mi sáyé. akọrin láìtọ́ bàbá ọlá náwó náwó. ọlá bàbá ọlá yẹmi. ó jọ mí lójú. pẹ̀lú bẹ́ẹ̀rì ìdílé yẹn. ó yà mí lẹ́nu. tọ́lá láì tọ́ra mi tó ọ̀sìnrìn màsà tó kún bọ̀ kan ó ní mo fún ọ bàbá kí n wò tó bá kọrin bí ọtí kan máa ló ń pa mí. ṣùgbọ́n kékeré lẹ́yìn kàkà máa ṣe fàájì lọ. Òyìn sọ̀rọ̀ sọ̀rọ̀ fún o, òyìn sọ̀rọ̀ sọ̀rọ̀ fún ọkọ̀ mọ́ríyàmù tó bá lọ́wọ́ wa jẹ̀ǹbẹ̀ mo tán wà ló ti tán ọlá ìtọ́ ní bàbá ọlá bàbá ń bẹ nínú London lọ́wọ́lọ́wọ́. ìyá ìgbẹ́ dìgbẹ́ kúrúgídí dìgbẹ́ gidi dìgbẹ́ kéré dìgbẹ́ gidi. ẹ lórúkọ yín àti bíi ti ń pè. ọlọ́run ti kọ́kọ́. ó yá nà ọmọ ìyá sàálù sàálù. alájà náà wọ́n yá ní sàlàdí ni. alájà sára rẹ kú o. wọ́n ní kú sàlà. a kú sọ́dọ̀ lé àwọn ènìyàn ma ìsinmi ni ma. a kú sinmi o. yes ma. ó bàbá oníṣẹ́ ọkọ̀ oníṣẹ́ lágbára lọ. àmì 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 ẹ ṣe gọ́ọ̀mà. happy weekend. yes ma ẹ ṣe gọ́ọ̀mà. ẹ̀dá ṣọ̀pẹ̀. àmì àmì bọ́n fi tàtọ́ ní kọ̀ọ̀kan ẹ bá mi gbé wá àti nílò mi tí ì rí o.
ókè ó gbé bọ̀ sẹ́ńdà káàtì ẹ̀ ká máa tẹ́ǹdì ẹ̀ yìí. Orí wọlé kí n fún yín mà. Ẹ fún mi ní òṣùpá tó bá já. Òṣùpá. Ókè náà ẹ ṣé gan ma. Ẹ ṣé ma. Ọjà weekend. Okay, bye. èèyàn sáúdí ní ṣẹ́gà. Tó bá ti di aago 6 a máa láǹfààní láti lọ ojú ọjà ẹ̀já lọ polówó táǹtà. ẹni lágàbà ń jẹ́ bèbí ẹni tó fàbò sí kò náà. ọbẹ̀ tá fàbò sí kò náà. ọbẹ̀ tá fàbò sí kò náà. kò ní jìnnà bọ̀rọ̀ kàkà kó jìnnà àrùpá náà ni tíná bá ti kú ó yí ìpè náà nu alágàbà ń gébè pé kò lè dáná sọ. yóò máa lo tẹ́kẹ̀tẹ̀. má lọ jèrè kéèrè o. kókó sàyídì o ó ní ọmọ lè tẹ́kẹ̀tẹ̀. ẹni lè tẹ́kẹ̀tẹ̀ bí ẹni tó fi tọ́mọ lẹ ilé ta fi tọ́mọ. ẹ jẹ́ ní tójú ọjà tí n bá ti ojú ọjà dé màá láǹfààní láti tẹ̀síwájú ẹ̀ lẹ́mbẹ̀ ẹ kú pẹ̀lẹ́. àti kó tuntun wá ṣòro sórí ìpínlẹ̀ tí yóò dá ayé máa lo tẹ́kẹ̀tẹ̀ kó máa lo jèrè kéré. Perigee liquor Jagunlabi ti dé. Takuti sọ̀rọ̀ èdè kànnàkànnà máa ń pa wà lẹ́yìn. Pẹ̀lúra kó gbéra sọ. Perigee liquor ó ṣara lóore. Olólùfẹ́ rẹ̀ o kó má lọ máa wò ta. Olólùfẹ́ mi ìyẹn ló fẹ́ jẹ ní àbọ́kà. Mo ti set dídùn mo dẹ̀ ti gbé Amo Perigee ti sọ ṣàrà wọlé. àfi bí àlá kí n tó wí. ó ti dá mi lóhùn nígbà tó jẹ́ pé òkè tábìlágbára ò lè gbóúnjẹ sí. fẹ̀rẹ̀ ni mò ń gbóhùn rọrùn. ilé wa wá dilé aláyọ̀ tọkọtaya ń ta pọ́npọ́n. Ayọ̀ ńlá ló jẹ́ fún mi pé àlejò oṣooṣù mi ò bá yọnu dé mọ́. Àlàáfíà ló bá dé. Amo Perigee. bá a ti mọ Amo Perigee nínú ilé la mú lóde àríyá àmú níbi gbogbo. àwọn ọ̀rẹ́ wa náà sì fi ṣeré rárá. Amo Perigee liquor ló sọ ilé wa dilé alárinrin. Amo Perigee liquor ìwé àtẹ̀gbò pọ́nbélé la fi pẹ̀lú ẹ̀. ilé-iṣẹ́ Amolab Healthcare Nigeria Limited ló ń gbé jáde. fún ìlú tọkùnrin àtobìnrin láti wà lálàáfíà. Amo Perigee liquor ìgbógi yìí kò wà fẹ́ni tí ò tí ì pẹ́ ọmọ ọdún 18 o. má ṣe mú àmupara. bàbá ọlọ́run mi bàbá ọlọ́run mi bàbá ọlọ́run mi ṣe tóbi tó èyí sẹ́ni tó lè yẹ kò sẹ́ni tó lè tún mọ́ yẹ. kò sọ́gbọ́n kò ságbára kò ṣeéṣe kété rárá èyí sẹ́ni tó lè yẹ kò sẹ́ni tó lè. a máa mú ọlọ́mọkùnrin jí pépé. tó tún lé tó. amóbìtà gan ló ṣe é. kò wá o. mọ́ dàrẹ́ láàmú. tó lè yẹ kò sẹ́ni tó lè. làwa gan ń gbèlúra lápá bí. tó tún lè tó tọ̀ lọ́hùn àṣẹ̀dá kó wá. bẹ́ẹ̀ rí bébí rẹ̀ bèrè lọ́wọ́ ẹ̀. tó lè yẹ kò sẹ́ni tó lè tún. ìní dákọ̀ ẹ̀. bí tọmọ ẹnìkan bá ká má lọ dá wa láàlẹ̀. máa ń wí. èyí sẹ́ni tó lè yẹ kò sẹ́ni. ẹ jẹ́ ń gbé kọ̀ yìí ẹ lórúkọ yìí àti ibi tẹ́ ti ń pè. MC ẹ yọ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀? ó yànnà mọ́gájì. ó wá bẹ ọmọ gbọ́n. ọmọ ìyá rẹ̀. ó dá ẹ̀ mọ̀ dá ẹ̀ mọ̀. ó yànnà kí ló ń ṣẹlẹ̀ lápá abẹ yẹ. àwọn adúlé o. ọmọ ìyá mi kò sí fọ. ìdúró wọn sọ sọ̀rọ̀ sókè. dúró ló ń sọ sọ̀rọ̀ sókè àlàyé mi. wà á pẹ́ ọmọ ẹ̀ ọmọ ìyá mi wọ́n Saheed Òṣùpá ọ̀yánà kọ́kọ́rọ́ alátẹ kò sí fọ́. ó dà ń pé àtẹnimọ́mí ẹ̀ ń ta ọjà ń béèrè kọ́kọ́rọ́ alátẹ. ọjọ́ sọ̀rọ̀. bàbá ìṣòro fànímọ̀ye ẹ̀dá tí kò ní bí kan lọ́wọ́. bóyá tẹ̀lé ìyá ẹ̀ ń ta ìyá wa ti tilẹ̀kùn ó dẹ́ mọ̀ pé kọ́kọ́rọ́ yẹn wà lọ́wọ́ Saheed Òṣùpá ó wá ń béèrè kọ́kọ́rọ́ alátẹ. ọlọ́run tó ti ṣẹ̀dá kó wá ti tó ní kálukú. ọlọ́run tó ti ṣẹ̀dá kó wá ti tó ní kálukú. ìwọ náà gbé ìpolówó ọjà rẹ wá síbí wàláì tàláì kò sí fọ́ ṣé òde àwọn tó bá gbé ìpolówó wọn síbí wàláì tàláì wọ́n ń gbọ́ wọn káàkiri inspiration mi ti ń jáde oh my god. ẹ̀yin náà pè wá 08076 039614 ìwọ́n ṣáà ti fi GFM mú ṣáàkì sèfù ẹ̀ tàbí kò kọ̀kọ́ GFM sí tó ní tó bá sèfù ẹ̀ ó máa tètè máa wọlé tó bá pè ju kò kàn máa dá ordinary number lọ. ọkọ̀ tó dà tó ní ṣùgbọ́n tó fẹ́ máa máa gbé. kí lára ti ṣe yìí sí iná. ẹ lórúkọ yín àti bí ẹ ti ń pè. ẹ kúrò lẹ́sẹ̀ ẹ káàbọ̀ sórí ètò Àgbàmì Fàájì. kí lórúkọ yín àti bí ẹ ti ń pè. Emmanuel láti bo.
láti òfìkì ẹ káàbọ̀ sórí ètò sà. ọ̀yá náà àlàyé mi kò ní sí fọ ọ̀yá ìdí ni Sunday kí ló ń bọ́ bú bẹ́ẹ̀. àlàyé èmi náà wà mo wà níbi iwájú chọ́ọ̀chì òfìkì yẹn ibi iwájú first church yẹn mo wà báyìí. àlàyé mi jẹ́ ká pàdé ń bẹ̀ o ṣáà mọ̀ bí abẹ́ẹ̀gì yẹn. ibẹ̀ ni mo wà orí wọlé kí n fẹ́ kókò máa fi jayé ẹ̀. Saheed Òṣùpá ó yá náà kí ni táìtù ẹ̀ ẹni Saheed Òṣùpá àbí ó yá náà. àwọn tí Saheed Òṣùpá ló ní ìrọ̀lẹ́ Sunday ẹ ṣáà mú orin ọpẹ́ tí Òbésèré kọ yẹn mo tún fẹ́ gbádùn orin yẹn rọ̀lẹ́ káwọn tèmi náà fi sára Òbésèré ẹ máa kọ́ fún mi ní egúngún bì kẹ́ẹ̀fù káwọn tèmi lápá àdé yẹn wọ́n fẹ́ máa mú para wọ́n kọ́kọ́ bì kẹ́ẹ̀fù náà wọ́n má lọ máa mú para. ẹ kú déédé àkókò yìí o. Bíríndì yéésì ọmọlára Òṣùpá dọ́ndé. Okay. Ọmọ náà who dey say with small musician Babara Òṣùpá dọ́ndé. Na who dey say with small musician Babara o Òṣùpá dọ́ndé. Senior prefect during the 90s Ṣẹ̀rántí Òṣùpá dọ́ndé. Senior prefect during the 90s Ṣẹ̀rántí Òṣùpá dọ́ndé. Original campus of Fuji Trafficking Òṣùpá dọ́ndé. Original campus. àwọn tí Arsenal lé ní Òṣùpá dọ́ndé. inú wọn dùn lédi wọ́n ṣe kìíní yẹn lé ní. ok látàpọ̀dọ̀ Òṣùpá ẹ̀gẹ́ ń bọ́ sọ́dọ̀ Òbésèré ok náà. Àwùjọ ṣe ìjọ ẹjọ́ tẹ̀rọ ìjọ wọ́n tó lọ jẹ́ ìjọ mi ní ìjọ kẹ́kẹ́ ẹ̀kọ́ fún ìjọ tẹ̀sí. More music at MajorFreshTV.com. ṣe é ráwọn tèmi àwọn tó máa ṣègò lẹ́yìn má kọjá yẹ egúngún ẹ̀ kó bì kẹ́fù ṣé o mọ̀ bọ́ọ̀lù Monday àwọn Chelsea àti Man U òdo làwọn ń gbá lọ́wọ́ ń tiẹ́ wọn ọ̀rá gba mẹ́fà jíṣe lẹ́nu àwọn ẹgbẹ́ yíṣù ẹgbẹ́ gọ́nàsì wọ́n ṣe dáadáa lónìí. ẹ lórúkọ yín àti bíi ti ń pè. ọmọ agbára. ẹ kúrò lẹ́sà. kápẹ́ká lọ láti ṣe pẹ̀tẹ́ yìí. bàbá ẹ kúrò lẹ́sà káàbọ̀ sórí ètò sà. ọ̀pẹ́ ètò. yes sir. wọ́n á gbàdúrà wọn. àmì àṣẹ Èdùmàrè bàbá. yóò ní tiẹ̀. àmì. àwọn òṣìṣẹ́ ti lágbára náà. àmì àṣẹ Èdùmàrè bàbá. èyí náà mú kábà máa fẹ́ ṣiṣẹ́ nílé. àmì. kí a máa lè wá nílẹ̀ òun náà mú kábà máa fẹ́ ìgbélé iṣẹ́ ìwà ti ṣàfi. àmì. lágbára náà. àmì. iná àti ẹgbẹ́ fún bàbá. àmì ẹ ṣé gan sa wọ́n ní kí n fún yín lọ lẹ́yìn. ẹ̀ṣẹ̀ wọn kí o ti ní àwọn àtàtì arẹwà tó bá dáa. Sauti Arẹwà kò sí ọ̀la sa ó dà sa agbára aláǹtàlẹ́ pẹ̀tẹ́. ẹ ṣé gan sa. ìwọ ni mo wá fi Ọlọ́run mi tó ń gbé níbi gíga ìwọ ni mo wá gbéga.
evangelist Obesere. Ọpẹ́ ni oúnjẹ Ọlọ́run ọba. Èmi á dúpẹ́ oore rẹ̀. Mélòó ṣàì dúpẹ́ oore. Alágbára tó ju gbogbo alágbára lọ. Èmi á dúpẹ́ oore rẹ̀. Mélòó ṣàì dúpẹ́ oore rẹ̀. Èmi á dúpẹ́ oore rẹ̀ o. Àwọn tiwa ní Facebook bẹ́ẹ̀ ṣe ń fọ́lọ̀ wa làwọn náà ń fọ́lọ̀ yín. Orí yín ò ní burú, orí yín ò ní gbàbọ̀dé. Ọlọ́run dáadáa lọ́lọ́run. Ọlọ́run dáadáa lọ́lọ́run. Ẹ lórúkọ yín àti bídẹ́ ti ń pè. Ẹ lórúkọ yín àti ẹ súnkúrò ní ẹ̀rọ lẹ́jọ́ ojú ẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò ìrọ̀lẹ́ ìsà. Àmì àṣẹ Èdùmàrè. Bó lẹ ti ń ṣe Sunday lápá abẹ yẹn. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ máa jáyé yín wẹ́rẹ́wẹ́rẹ́. Ọ̀la Monday ẹ má pẹ́ wọlé sá o. Ó ní wọ́n ní kí n fún yín. Saheed Òṣùpá, King London. Ọ̀ṣun àlàsà. Mo gbà ládùúrà gbogbo ẹnikẹ́ni tó bá wà ní ilé ìwòsàn ní wákàtí ọwọ́ tá à ń sọ̀rọ̀ yìí, wòlíì MC Freedom náà ló ń bá ẹ sọ̀rọ̀ náà, a prophetic MC. Mo gbà ládùúrà gbogbo ẹnikẹ́ni tí ń ṣàìsàn lọ́wọ́ yìí, bóyá nínú ilé yín lẹ wà tàbí nílé ìwòsàn, Ọlọ́run ọba tó ní ọjọ́ òní, ọba tó ní àlàáfíà lọ́dọ̀, yóò fi àlàáfíà yóò fi jíǹkí ẹnì kọ̀ọ̀kan yín. Omi ara àti ẹ̀jẹ̀ yín yóò gba àtúnṣe láṣẹ Elédùmarè. Bíbélì wípé àyà yóò pa àwọn àlejò, wọ́n sì fi ìbẹ̀rù bojo ṣájáde. Ìyẹn ní gbogbo bíi kọ́lọ́fín wọn ni. Ìbẹ́ mọ̀ pé àìsàn àlejò ló jẹ́ nú àgọ́ ara. Pa á láṣẹ. Ìwà ìsàn yẹn ó yá jáde. Àgọ́ ara yẹn kó gba àlàáfíà ọ̀tun. Oorun tẹ́ ẹ máa sùn lálẹ́ ìmọ́júmọ́ àárọ̀ la Monday. Àlàáfíà pípé Ọlọ́run bá ń fi jíǹkí yín. Ẹ ń dẹ̀fẹsẹ̀ ara yín lẹ máa fi rìn wọlé. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílé ìwòsàn, ẹsẹ̀ ara yín báyìí lẹ máa fi rìn jáde nílé ìwòsàn. Wọn ò ní gbé yín dìgbàdìgbà jáde. Wọn ò ní dì yín láṣọ funfun jáde láṣẹ Elédùmarè. Gbogbo àwa tá a wá ń wojú Ọlọ́run fún nǹkan tàbí òmíì, agbami fàájì fẹ́ súre fún wa nírọ̀lẹ́ tòní. Àáfàá mi tó máa ń pè wọlé tó máa ń ṣàdúrà yín, wọ́n á bá mi dí àdúrà yẹn ládé tí kò wọ́n bá wọlé nírọ̀lẹ́. Gbogbo ń tẹ̀ ń wojú fún yẹn, ṣé ẹ rí bá a ṣe fẹ́ dá ẹsẹ̀ ní oṣù kẹta lọ́ọ̀la òde yìí? Ọyẹ bẹ̀rẹ̀ sí ní gba lẹ́tà ayọ̀ láṣẹ Elédùmarè. Ẹ lórúkọ yẹn kiri tẹ́ ẹ ti ń pè. Tọ́yìbù ló ń sọ̀rọ̀ láti Ṣakí. Tọ́yìbù láti Ṣakí, ẹ káàbọ̀ sà. Bí a ti gbé sọ̀rọ̀ ní ẹ̀. Àlàyé mi mú wa. Àwọn àkọ́kọ́ fún mi ní báńgà bí wọ́n kọ́ gbọ́ pàṣípà yẹn lẹ́yìn. Ó yá jẹ́ ń fún ẹ báńgà méjì. Ó yá náà. Bó ṣe ń lọ ó yá náà. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ rẹ̀ fún mi lápá nọ́ra ẹni fẹ́ káńsóbó wa. Ọmọ ìyá mi ó ti dọ́dọ̀ ẹ bẹ́ẹ̀ máa fọ́ọ̀dù ẹ̀ sí ẹ.
ẹ̀ á lè ṣe ara rẹ̀ orí àpò tètè ní gbálẹ̀. àmì àmì àmì. àwọn fọ́ fún ẹ má fọ́. ó yà mọ̀ ìyá mi ò ṣe gan mu àmì kan kó ẹjẹ tó yọ́nyọ́ ni. má wọrí ó yà náà ó ní wọlé kí n fún ẹ. ó yà náà. ìgbàgbọ́ fún mi nípa sórí ìwà àlùbáríkà. àpàṣọ àlùbáríkà ó yà náà. ok yà. àlùbáríkà àlùbáríkà ọlọ́run kọ́ máa bá gbogbo wa. Rasheedat Kelani àwọn ní ìròyìn èdè fìtìfìrín nìyẹn ìyẹn lápá ọ̀dọ̀ wa lápá bí. àdúrà ló bá dé rànlẹ́ yìí. mo ní kó jábọ̀ wọlé wo ẹ̀yìn ara mi. ìgbà tí mádé alákùnlé mọ̀ọ́kùn láti kọjá. gbogbo àwọn aláboyún ilé wa tí wọ́n diwọ́ disẹ̀ sínú láṣẹ Elédùmarè wẹ́rẹ́ báyìí náà lágbọ́ agbóhùn ìyá àádẹ́ tún gbóhùn ọmọ àtọ́mí àtàkèrègbè àní pàdánù kankan náà méjèèjì. mo ní jíjẹ mú ìrọ̀rùn ló bá gbọ́. mo ní ṣọ́ọ̀tì fún ẹ ló jẹ́ pẹ̀lú. gbogbo àwọn àgàn táwọn wojú ọlọ́run wọ́n ti ṣe é wú. èèbà lórí tó pọ̀ tó pọ̀. gbogbo yín pátá lẹ máa tọ́ wà lábóṣù. ọlọ́run wá ti jẹ́ ráìsì. láìpẹ́ láì jìnnà ọlọ́run á dá yín lóhùn ayọ̀ ọlẹ̀ ayọ̀ máa sọ nínú yín. ló bá tún jẹ́ ráìsì pẹ̀lú ṣàmẹ́. ó jẹ́ ráìsì kan rà ní pẹ̀lú ṣàmẹ́. àdèmọ́ àforúkọ ọmọ tí yín náà pè yín. ó ń sọ̀rọ̀. àlùbáríkà látọwọ́ Pasuma máa palùdà sápá abẹ yẹn lákòókò tá a wà yìí. ó sọ fún lẹ́yìn ọmọ ìgbẹ́ wà lọ́lẹ́. ok pàdé mi tó béèrè fún àlùbáríkà yẹn àlùbáríkà ọlọ́run ò ní fa yí ẹ lẹ̀ ṣùgbọ́n jẹ́ ń fún ọ ní mmm kó o fi lò gbà lákòókò tá a wà yìí. ẹ lórúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. ẹ lórúkọ yín. Àlọ́. ẹ lọ ẹ káàbọ̀ ẹkúrọ̀ lẹ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. ẹgbẹ́ ètò. yes sir. ẹ ṣeun. orúkọ yín láti ibi tẹ́ ẹ ti ń pè. bàbá àgbà láti já àgbájì. ibà ẹ rárá sà. ẹ lẹ́. ẹ káàbọ̀ sórí ètò bàbá. òun yóò ní ráhùn. àmì àṣẹ Èdùmàrè. ẹ mọ̀ sí o. àmì àṣẹ Èdùmàrè. ẹ mú mi ní bàbá lẹ́gbàá tó bá dáa. bàbá lẹ́gbàá kò sí wàhálà ẹ ṣé àdúgbò. ok ẹ jẹ́ n kí àwọn assembly sí Pepsi àwọn assembly sí Harmony kí ló ṣẹlẹ̀ kí lójú mi rí kábíyèsí Elédùmarè. mmm ọ̀gá ńlá bàbá yẹn ní kí n fáwọn ní bàbá lẹ́gbàá àjọ wà náà ni. gbogbo àwọn ọmọléèwé tá a ṣe parí secondary schools táwa ń wá admission agbára ọlọ́run ọlọ́run máa ṣe nírọ̀rùn. ok iná àwọn bàbá 70 yẹn á ti máa dùn báyìí. Agbami fàájì lètò ètò làgbàmì fàájì. lórúkọ yẹn àti bíjẹ́ tí ń pè ẹ kúrò níbi ẹ̀rọ rédíò yẹn sà. ọlọ́run bàbá mi. ẹ káàbọ̀ sórí ètò sà orúkọ yẹn àti bíjẹ́ tí ń pè àwa nìyẹn sà. láti ìlú
Ṣakí ni o. láti ìlú Ṣakí ẹ káàbọ̀ bàbá. bẹ́ẹ̀ ni ẹ ra. yes sir àwárí yes sir. ọlọ́run mi jẹ́ bàjẹ́. àmín. bàbá jàǹtà ní sọ̀rọ̀ láti ìlú Ṣakí. bàbá jàǹtà bàbá ẹ káàbọ̀ sórí ètò sà. bàbá jàǹtà ẹ káàbọ̀ sà. ẹ ra sà. yes sir gbogbo ilé ńkọ́ bàbá. wọ́n bẹ dáadáa. adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ adúpẹ́ àlàáfíà. òun yóò ní ara. àmì àṣẹ Èdùmàrè. ilé iṣẹ́ yóò ti mọ òkèèrè sí lágbára Elédùmarè. àmì àṣẹ àmì bàbá. ilé iṣẹ́ òní jóná. àmì àṣẹ Èdùmàrè. gbogbo bíbá àtẹ́jú kọ náà ọlọ́run ajẹ́ká ríre ńbẹ́. àmì bàbá. ìdààmú ní gbà wá. àmì lágbára Elédùmarè. àmì àṣẹ Èdùmàrè. àmì ti gbẹ́ pé ó. àmì. pé ẹ fún mi ní Naira Marley ó ti yé mi mo wà pẹ̀lú yín bàbá. ó ti gbẹnu tán àlọ́ ti yé mi. tẹ́ ẹ bá padà dàgbà bẹ́ẹ̀ ṣe wà yẹn tọ́ọ̀gì lẹ́ máa yà díẹ̀ bẹ́ẹ̀ sì ṣe fọmularity tó ẹ wá padà bẹ̀rẹ̀ Naira Marley. okay now. ẹ̀yin tèmi ní WhatsApp ìpàdé dọ̀la ọjọ́ ajé a máa pàdé lápá abẹ ṣé ẹ rí lónìí ọjọ́ ìsinmi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn gan-an náà ó gbà sinmi lé ní ìsinmi. okay now ẹ lórúkọ yá àti bí tẹ́ ti ń pè ẹ lọ káàbọ̀ ẹ kúrò dẹ ẹ kúrò níbi ẹ̀rọ rédíò yẹn ẹ jọ. àbí sùúrù ní sọ̀rọ̀. kí lẹ sọ. adé sùúrù láti ìlú Ṣakí. adé sùúrù. sùúrì. àti ìyàrá yìí. ó yá náà ẹ káàbọ̀ sórí ètò. kí ló ń ṣẹlẹ̀ ẹ jáde lẹ́yìn. ilé ìṣẹ̀lẹ̀ ní ìjáde. ó yá náà ó dà kí ẹ máa fara mọ́ ilé kọ̀ọ̀kan. ní àtọ̀jú bèbí. ó yá ó wà òkè bẹ́ẹ̀ ṣé ẹ ti máa rí ṣá. àwọn ti máa rí. ẹ ti máa rí. Ọlọ́run. ó yá náà Ọlọ́run ní dà yín nù. àmì àti ìlú. ṣe ń ṣọmọ February. ok mi bá ní ṣoṣo yín dẹ̀ pé ṣá ní béèrè. ó yá náà ó rí kí n fún yín báyìí. èyí láì lọ́mọ wúrà tó mọ sílẹ̀ lọ́gbìn rà. àyè lọ́mọ wúrà ó yá náà kò sí wàhálà. ok náà. ọmọ àti mọ̀sùn rárá jí ìjẹta ló ṣe bá dé ọlọ́run lọ yọ ọmọ wọn bá lọ bíbí 29 last year rí ìbá má ṣe bẹ́ẹ̀ dé tọdún yìí bá gbé fòní. ok now. na ibẹ̀ mọ bàbá tó kọ I don't get alert yẹ 29 wọn bí òun náà kò ṣe bẹ́ẹ̀ dé lọ́dún yìí. ẹ̀ẹ̀kan lọ́dún mẹ́rin ni mo lu àṣẹ kọ̀wé rẹ̀ nu. ẹ lórúkọ yẹn àti ibi tẹ́ ti ń pè. ẹ lọ́lọ́tù. ẹ káàbọ̀ sórí ètò rẹ̀ lẹ́yìn. àwọn gbádùn mi o. ó yá náà bàbá mi tó á lè o. èmi kò ní jẹ mọ ńlá yín. ó yá náà mi kò gbọ́ yín mu tán yányán ni ọlọ. èmi kò mọ fọ́ fún ẹ ṣáà. ó yá náà ọlọ ọmọ ìyá mi ò sí dá ó ní dààmú. ìjà sàlágbé ló ń sọ láti sọ. ó yá náà bàbá káàbọ̀ sórí ètò. ó yá náà pápá ó ní kí n fún yín àwa nìyẹn sà. a kún ìsinmi lónìí. ìsinmi ni sà. àwọn lè fún mi ní adégétọ̀ mo fẹ́ adégétọ̀ mo fẹ́. adégétọ̀ ẹ dágbére nílé àbí. àwọn tó máa ń lu tàbí àná yẹn ló máa ń ṣe tìrín ní orí yẹn. ok náà. kò sí wàhálà ó yá náà wàá gbà síbẹ̀ lọ́wọ́ kan báyìí. ẹ jẹ́ máa múra àti di gbádàgbọ́n. bàbá tó máa ń parọ́ fàbú fún yín àbọ̀ ọ̀nà ẹ̀fẹ̀. ọ̀rẹ́ ẹ̀ pé mo ti ń gbọ́ tó ti ń dé. ilẹ̀ máa wà lọ kọjá àyè mi ó má lọ fọ̀rọ̀ olúwẹ̀ ṣe fàbú lórí ètò ó bẹ́tà kí n máa sign off jẹ́jẹ́ mi. ok jẹ́ ẹ̀rọ adégétọ̀ yẹn gangan òun ni màá fi dágbére nírọ̀lẹ́. ìwọ bọ̀bọ̀ tó béèrè orin
wọn náà ti dágbére nílé fáwọn ìyá rẹ̀ Karabata. àwọn ìyá yóò nínú rẹ̀. Lólóde ọ̀dà. ókè Ìlọ́wọ́. àwọn kan pàdé mi ń gbòòrò wọn náà fẹ́ polówó ọjà wọn lórí ètò yìí Ibẹ̀ mo dẹ̀ ti fún wọn ní nọ́mbà yẹn òde ìwọ náà dẹ̀ ti rí i pé polówó yẹn ti ń wọ agbami fàájì pípé. ìwọ náà má gọra ẹ o Àyìn káàkiri orílẹ̀-èdè àgbáńlá yìí ni wọ́n ń gbọ́ wa ọ̀rọ̀ wọ́n fẹ́. torí fún ìkéde àti polówó ọjà Owó aláṣẹ láti àmì àbẹ́ni aláṣẹ. 09037 Emire 96 5456 àbẹ́ni aláṣẹ láti 090 àbẹ́ni 37 ìlànà 96 ìrẹ́lú 5456 èlò àbẹ́ni bàbá wa jẹ́ pé MC Freedom ni wọ́n fẹ́ kẹ́bùn fún ìyẹn lápá agbami fàájì tàbí lórí ọ̀dọ̀ onírúurú ẹ̀bùn lẹ́lẹ́ kó fún wa èlò wa. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà ni ẹ pè ọ̀dọ̀ wa gangan náà ló máa já sí 090 37 96 5456 ẹjọ́ ẹ má jà flash nọ́mbà yẹn torí pé tí flashing bá ti pọ̀ àní mọ̀gbà táwọn tó ní nǹkan ṣe gangan fẹ́ pè wọlé bí nǹkan ṣe jẹ́ nìyẹn ẹjẹ́ a máa dágbére nírọ̀lẹ́ tòní agbami fàájì mi àti ètò di lọ́la láṣẹ Elédùmarè ìwọ lọ ronú sórí nǹkan tó ti pẹ́ dáadáa tó máa béèrè lórí ètò yìí lọ́la bóyá kó o kọ́lẹ̀ sórí fóònù ẹ tàbí kó o dẹ̀ mẹ́sẹ̀gì ẹ̀ kalẹ̀ máa dé bá ń bẹ̀. ọ̀rọ̀ ẹ̀ títí ọ̀la tá a láǹfààní àti pàdé eré àtayọ̀ àti ìdùnnú báyìí náà láà fi pàdé nǹkan ò ní ṣe mí nǹkan ò ní ṣe ẹ̀yin náà mo fẹ́ máa lọ lónìí mi ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò dé inú ibú mi ní lọ̀lọ̀ akàn tó lọ tí ò dálé odò títẹ̀ fún gbọ́ wà nídìí ẹ̀yin tèmi ní Facebook dátà ayé yín tí yín náà kò ní tán sorry dátà fóònù yín ò ní gbẹ mo fẹ́ sọ okay now Adémọ́lá Moses náà lórúkọ mi MC Freedom ó dàbọ̀. kálẹ̀ tẹ̀ àárọ̀ ẹ̀ máa gbọ́ mátà tí mo rí ẹni àwí fún ọ̀fẹ́ tí wọ́n ọ̀fẹ́.